fọ́nrán tó ní àwòrán mi àtohùn mi nínú yìí sí olóyè Sunday Adéyẹmọ Igboho Oosha. Ẹ má tẹ̀ lọ́rọ̀ Yorùbá o. Yorùbá ní ẹ bá nírú aṣọ òní fẹ́ ká sọ fàya, òwe irọ́ ni. Ẹ bá nírú aṣọ kan lórí kọ́ tó bá níwàárí tó nínú rẹ̀ ni òní fẹ́ kí irú aṣọ wọn fàya. Ẹ jọ̀ọ́ ẹ ṣọ́ra fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò látọ̀dọ̀ àtàkàtà àwọn oníròyìn, ìbáàjẹ́ lédè Yorùbá, ìbáàjẹ́ lédè kéde káàkiri ayé. Ẹ rántí o, ìfọ̀rọ̀wánilẹ́nuwò náà fi pa alágbára olókìkí kan lẹ̀ Yorùbá tán fi béèrè kí ni ìdí agbára yín, ìgbà wo lẹ lò ó, bó lẹ ṣe é lò ó, ìgbà wo ni sí lára yín. ìrìnrí ẹ̀rí mi rí wọn ọmọ yín ẹ mọ̀ mí àbẹ́yìn ò ní nírú yín nú ẹbí kọ́ bẹ lọ́hùn kẹ́ ẹ kú ní fọnáfọnṣu. Ẹ sì máa sọ nínú àwọn fídíò yín kọ̀ọ̀kan tí mo máa wò, ẹni bá sùkọ̀ Ọlọ́run bá tó bẹ́ẹ̀ ni ẹ rántí pé àjàbí ogún ò lè mú yàn bí ọgbọ̀n. Gbogbo ẹni tó bá lóun ọba ayé olúfẹ́ yín jẹ́ tó lóun ọgbẹ̀mí yín, ayé ó ń tọ̀ wọ́n fi táyé olúfẹ́ sí. Àìmọye àwọn èèyàn tàn pè mí náà kí n jọ kí n ṣọ́ra, olóòótọ́ ìlú ló sì kà lù, wọn ò ní fẹ́ jẹ gbogbo ẹni tó nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá, wọn ò ní fẹ́ jẹ wá sí tutù. Ká jà fẹ́ tó ẹni ká béèrè fún tọ́tọ́, ó ṣe wá di ẹgbẹ̀mí ẹ̀. Yorùbá náà wọ́n sì rán o. Ẹ̀sìn ọba tó sọnù, gbogbo àwọn tẹ́rí tán kọ́kọ́ kádà kó bọ́n lọ́wọ́ tásà gbọ́dọ̀ rí ni o, púpọ̀ nù wọn ò fẹ́ràn kọ́bọ̀ gẹ̀sìn. Kódà ẹni tí ń fẹ́ kán rẹ́sìn ọba gẹ inú ilé ni ó wà, ọlọ́mọ ṣe ní rírì. Gbogbo àwọn tán súnmọ́ yìí tẹ́ ń pè wọ́n ní 5 and 6 àtobìnrin àtọkùnrin, púpọ̀ nù wọn gan ló yẹ kẹ́ ẹ ṣọ́ra fún wọn. A ti mọ̀tà lọ́tà, ọ̀rẹ́ gangan ló yẹ kéèyàn sá fún. Nínú àwọn ìfọ̀rọ̀wánilẹ́nuwò tán wọ́n ṣe fún bàbá bò lẹ ṣe jáde lọ́jọ́ náà nà. Mo wá wò nínú fídíò yìí níjẹta, mi ìfẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tẹ́lẹ̀ torí gbogbo tó bá jọ mẹ́rin tó bá ti lóko lókìkí ní society, èmi etí ẹ sọ lórí ọ̀rọ̀ wọn. Kò sẹ́ni tó ti sọ pé mo ṣe fídíò lórí ọ̀rọ̀ kan báyìí rí. Lẹ́yìn ìgbà tí àwọn gbogbo ti kúrégbé tó ti kúrégbé, wọ́n wá fa àwọn ọ̀rọ̀ kan wá lẹ́nu wò. Ẹ wá ní wọ́n yìnbọn fún débí, gbàtẹ́ débí, wọ́n tẹ̀lé débí. Ẹ má béèyàn kankan sọ kankan mọ́. Ẹni abánú yàrá kí ni ìwádìí bó ṣe wọlé, ìbáàjòjú wíńdò, ìbáàjẹpọ̀ lásìlì, ìbáàjọpọ̀ gbẹnu ọ̀nà, ìbáàgbègbè, ìbáàjọfẹ́, ìbáàjáfẹ́ rí, ṣé bá sá ti bánú yàrá kan mọ́ tọpinpin yín mọ́. Ẹ sì mọ́ sọ àṣírí kankan fún ròyìn kankan. Inú lóko kíní kan gbé. Bí gbogbo kíní yóò ṣe rí bẹ́ẹ̀ ṣe ń fẹ́, bí gbogbo wa ṣe ń fẹ́, ẹjọ́ máa wà lọ́kẹ́ ẹ̀yìn àtàwọn ìgbìmọ̀ kan. Mélòó lọmọ ẹ̀yìn Jésù táà tún fi rí Júdásì láàrin wọn. Àwọn tó ń fọ̀rọ̀ wá lẹ́nu wò náà púpọ̀ nù wọn ní wàá bàjẹ́ létekéte tẹ̀m̀bẹ̀lẹ̀kun ìkẹta àti yínkìní bẹ́nu wọn. Ọlọ́run ní fi gbogbo wa fáyé mú o. Ọmọ yín sì fẹ́ mọ̀ yín, ó fẹ́ gbádùn yín jù báyìí lọ. Ìyàwó yín sì fẹ́ gbádùn yín, kò fẹ́ sopọ̀ ọ̀sán gangan. Ẹ̀yin náà sì gbọ́dọ̀ gbádùn ara yín. Wàláhì níbi tá a ti mo fídíò yẹn lọ́wọ́ mo ti rí èèyàn kan tó ní kí ni gbogbo tó náà ń jà ṣe ìṣègbè tó náà ṣe kékeré òrówó ń bẹ̀ ni òrówó ń bẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ tá a bá wo fídíò yìí tán, mo fọba tó ní mísẹ̀rì ní a bá wo fídíò kan tí báwọn lásìwájú ni o báwọn lọ lórí àwọn ọ̀dọ́ lápò òkè ọya tó lọ́gbẹ̀ẹ́ni Ìgbòho yẹn, ó ti dé dídé tó dẹ̀ dé yẹn, ó sọ pé ẹ̀hún fún wọn lọ́jọ́ 10 torí náà àwọn náà fúnjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ní gbèdéke ọjọ́ 10. Àwọn ọmọ Yorùbá tó wà lápò òkè ọya wọn kọ́ gbọ́dọ̀ padà wá sílẹ̀ Yorùbá káwọn àtàwọn náà máa bọ̀. Kóbi ọ́tàtọ̀ nìkan kùnrin ọ́tàtọ̀ dúró sẹ́yìn kò ní lómi lẹ́yìn ẹ̀sìn jura wọn lọ. Níbẹ̀ náà ni mo ti rí ọmọ Yorùbá tó sọ pé kí wọ́n tó jóúnjẹ ọmọ o, kí Gbogbo tàfi wọ́n lẹ̀ kí wọ́n láti kíní kan, wọ́n padà dá láre lẹ́bi ní Yorùbá tó tó ìbá wa. Yorùbá ní ọ̀sọ̀ pàdé gún, ọ̀nà wọn ọ̀sọ̀ pàdé wo sáà ti ẹ̀rà déédéé bí ipá sọ pé gún. Ẹ sáàjì àjọ máa ti lọ báyìí, àtàdúà àti gbèsè àti gbìyànjú tọ́ládùá làṣẹ ìgbà béèyàn ọ̀bà gbégbèsè gbìyànjú tọ̀, ọ̀rọ̀ yín yé mi. Ṣùgbọ́n má bo níròyìn kankan wí nǹkankan mọ́. Wọ́n á sọ pé wọ́n tún ló ń jẹ ọmọ nígbà Yorùbá ò tá a lérò lẹ́tẹ̀lẹ̀, àpọ́n mi lẹ́dọ̀ǹgbẹ́. Gbogbo ògbésí ayé wa ti fi rí láì láwọn ará apókè ọya, àwọn wọn kò bá wa, àwọn wọn káwọ wa, kò sí tá a fẹ́ mọ̀ ṣe ń tiwa. Ìyàlẹ́ ti wá ń dé, bí ọba ti kó nǹkan kan wá, ebi ọ̀pá wa. Kò sì sí
gómìnà ìpínlẹ̀ kankan nílẹ̀ Yorùbá àbí lórílẹ̀‐èdè Nàìjíríà tí ó bu ọwọ́ lu ìwé ẹlọgbẹ̀mí ẹni tó wúwo àbàjẹ́ kálukú wọn mọ̀ yọwọ́ bọ́rọ́bọ́rọ́ ni kò sẹ́ni tó fẹ́ fọ̀bẹ tó nù jẹ́sù púpọ̀ nú àwọn ajínigbé apààyàn tí wọ́n mú stéètì tí wọ́n ti mú kálukú wọn gọ́vnà ọbẹ̀ òbúwọ́lù ẹlọgbẹ̀mí rẹ̀ bí wọ́n ṣe máa ra àjọ́kèsì bí wọ́n ṣe máa ra àwọn tó ń wọ àbàjẹ́ bí wọ́n ṣe máa ra kéèsì wọn láre nu ẹni tó kú ti lọ ẹni tó kú ti ẹ̀ gbé Ọlọ́run ní fi wá fáyé mú o àǹjá àfẹ́tọ̀ wa ẹ ṣáàjà máa jà á èmi ń dá tèmi pẹ̀lú ọ̀rẹ́ ẹnu bí mo ṣe máa ń sọ wọ́n ṣe kinní kan ta ni ò ní kú ká torí pé wọ́n mú wa ká torí pé wọ́n ṣe kinní kan ká sáàràn júlẹ̀ báyìí kí gbogbo ẹ̀ ó fi bàjẹ́ torí àwọn olórí burúkú olóṣèlú ọ̀tá àlú yìí wọ́n ti lo ayé àrọ́mọdọ́mọ wa wọ́n ti lò máyé wọ́n ti jẹ wọ́n máyé wọ́n ti jẹ wọ́n mọ́gbà tẹ́ bá sọ lójẹ́ mi Ọlọ́run jẹ́jẹ́ mi máyé o ọmọ yìí tán wá kàwé sáà ti ríṣẹ́ yunifásitì wọn fojoojúmọ́ dálẹ̀ káàkiri sáàmọ́ tán kàwé ti ríṣẹ́ bọ́ọ̀bà níṣẹ́ bíi méjì bíi mẹ́ta lórílẹ̀‐èdè Nàìjíríà nílùú tá a jọ ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí ẹni tó tiẹ̀ níṣẹ́ ọ̀gán lọ́wọ́ ẹni tó ń ṣiṣẹ́ ẹ̀ná iná òdúró àwọn tán kàwé àwọn graduate ẹ̀rí wọn láàrin ọlọ́kadà ẹ̀rí wọn láàrin onímàrúwá ìkà ò ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ọmọ ọlọ́mọ làáfíà àjí jẹ́jẹ́ láàjí tẹni ọmọ tí wọ́n bẹ́ẹ̀ ń lu òyìnbó ọmọ tí ò tí kàwé tán ti fi sẹ́lẹ̀ fún Ọlọ́run gbà wá lọ́wọ́ wọn kò sẹ́ńtọ́ Ọlọ́run bá mi òkè ò lè mú ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tá a máa dì Ọlọ́run náà kúkú ń wò wá Ọlọ́run náà ni ó ṣe Ọlọ́run ò ní í ṣe o Saudi Arabia Israel Egypt àwọn ìlú tó ti ẹ̀jẹ̀ ìlú tó jẹ́ pọ̀ lọ́n gangan lọ́mọ àmà ní fúnra ẹ̀ gangan tá a mọ̀ wípé àwọn ìlú àwọn tí wọ́n kọ́kọ́ ní sáwọn ògbégbèsè wọn débi wọn dé àfàdúrà bí gbogbo àwọn tó wá já darí ẹ̀sìn adarí ìjọ àwọn náà tó wá já lábọ́dé kò yẹ ká tiẹ̀ rọ ọmọ ìjọ míì lẹ́yìn pásítọ̀ míì mọ̀ kò yẹ ká rí jàn mọ́ lẹ́yìn àfá míì mọ̀ láwọn àfá àtàwọn pásítọ̀ míì tán ti jẹ̀jẹ̀kújẹ tán ti gbẹ̀tọ́ tán ti gbàkọ̀tọ́ àwọn àfá àwọn pásítọ̀ federal government nílò tọrọ kan Nàìjíríà máa dá náà ní kásá máa ṣàdúà ìyá ń jẹ sí ẹlọ́mọdé ojó gbogbo ọmọ ìjọ àwọn jẹ̀mọ́ lẹ́yìn àwọn sáà ń ṣẹrú Ọlọ́run ó tán pín ṣùgbọ́n Ọlọ́run ò ní sọ̀kalẹ̀ má fòkó omi sọ̀nà mọ́ ọjọ́ kan náà lè yọ sọ pé irọ́ ẹni tí wọ́n bá gbé ẹjẹ́ gbé wa ẹni tí wọ́n pa ẹjẹ́ pa ṣùgbọ́n èmi má wí pé bá ṣe máa sọ náà rèé ẹ ṣáàjà máa gbé gbèsè tọ̀ ká má bàa kó sóko ẹrú ìyàtàwà ti ẹ̀jẹ̀ ká tó débi adé adúpẹ́ àbẹ́lọ̀ káwọn ọmọ wọ́n jẹ́ ọ̀nà wo ni wọn ò ní gbà jẹ́ ní ẹjẹ́ àmọ́ ẹ̀pẹ̀lẹ́ mọ́ ká má dákẹ́ torí ìka wọn ọmọ ara ó èkó sì fẹ́ kí mẹ́kùnún ò ti ẹ̀jẹ̀ nǹkan kan àbí kí láǹfààní ìwé táwọn mọ́kà tí wọn ò ríṣẹ́ tí wọ́n fẹ́ fi ṣe ó bímọ 5 gíráduwétì 3 ó tún padà fún ọ 3 lé owó oṣù àbí ń bá àwọn òrìṣẹ́ ṣe